ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa bẹ̀rẹ̀ fún yín. Ẹ wo mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹni ló bá jáde tó fara ya tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí kí ló fà á tẹ́lẹ̀ fi tó àwọn àṣírí tó le tó wà gbogbo ẹlẹ́mà náfààní láti jẹ̀gbádùn lórí ìkànnì wa lẹ́nìí tó bá yẹ kí ìgbà púpọ̀ lè tẹ̀ dáa kùn kọ́ni. Ẹ bá a subscribe kí like comment kí share lè máa ti ká fàdí content ní ìgbàkúgbà lórí òkè tàbá fi létà ilé wa àríṣọ gbọ́ ìmọ̀ àti òye gẹ́gẹ́ sọ pé kí òun àlẹ́ ẹ̀ta máa play fún kí òun náà rèé ká jẹ̀gbádùn ẹ̀. Ọ́díò Lọlá Fádúrì mi tí gbọ́ ti Lọlá Fádúrì bọ̀ mo gbọ́ ti àǹtí Ronke Oṣòdì Òkè. Sherry, let this serve as a lesson to you guys. Kó tó gbẹ́ kó tó jìn fọmọlàkejì ẹ kọ́kọ́ consider ẹjọ́ tó bá máa kó sí. Àǹtí Ronke Oṣòdì Òkè, mo ti gbọ́ side tiyín, mo fẹ́ gbọ́ ti Lọlá Fádúrì. Ìyábọ̀, kò sí nǹkan kan tó fẹ́ yọ ẹ́ nínú ìwà burú tó ṣe. Ó fòkú Mohbad gba donation, yes or no? Ó fi àìsàn DJ Splash ó fi gba donation, yes or no? Nígbà tí mo ń pariwo who is the next victim, àṣé Mr. Abuebe ló wà lórí table ẹ̀. It's okay. Nígbà tí mo gbọ́ ti Mr. Abuebe láàárọ̀ yìí mo pé ti tóbi Ọlọ́run ọba. Sherry, tẹ́dá bá ti wà láyé tó bá ń ṣe aburú, gbogbo ẹ̀yin kan tẹ́ bá wò pé bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣaburú yẹn o, àwọn tó ń ṣaburú fún laburú tọ́ sí tínú yín ń dùn. Tí Ìyábọ̀ Òjó bá máa dá aburú padà sí orí yín, aburú títí yín á tún ju títí wa lọ. By the time tọ́lọ́run bá yọ àwa, Ọlọ́run sì máa fi ẹ̀yin sínú aburú yẹn. Ó rán mi létí mọ́mì kan, wọ́n wà ní Canada. Wọ́n máa ń pe ìyá yẹn ní ìyá Abuebe. Ìyá yẹn àti Ìyábọ̀ Òjó báyìí ni wọ́n. Ìyá yẹn ni ìyá Mr. Abuebe. Àṣé Ìyábọ̀ Òjó allegedly ló wà lórí table Mr. Abuebe. Ẹ bá mi gbọ́ Ọlọ́run tóbi. Ẹ bá mi gbé Ọlọ́run ọba tóbi. Ẹ gbé Ọlọ́run ọba tóbi ẹ̀yin èèyàn. Lọ́jọ́ tí màmá yẹn tí wọ́n ta sí wa, wọ́n gbèjà Ìyábọ̀ Òjó. Màámi ìyá Kẹsẹ̀tì ìyá dáadáa, wọ́n bá wa fún mọ́mì yẹn jẹ. Mọ́mì yẹn wá jáde, wọ́n wá ní Lizzy kan láwọn ń bá wí o níwájú Ọlọ́run àtèèyàn, wàláhì ìyá yẹn ò buwari. Ṣùgbọ́n wa mọ̀ pọ́dọ̀ Ìyábọ̀ Òjó náà tòsí. Àwa dẹ̀ mọ̀ wípé gbogbo olóore gbogbo yín títí wọn ò bá bàjẹ́, Ìyábọ̀ Òjó ní padà lẹ́yìn gbogbo yín. Àwa mọ̀ ni. Ohun tó bá mú, wọ́n ní ohun tó ṣe gúnugún tó wo kókó mórí ẹyin tó bá ṣàkàlà màgbò ó di dandan kó dópin ẹ̀rín tó ṣe bí òwe wájú ẹ̀yin àgbàlagbà. I have seen a lot. For very long time I kept quiet. I did not say anything. Ìyábọ̀ Òjó was doing the evil. I saw my movie tó kọ̀ tẹ̀ sórí TikTok táwọn kan sọ pé kí Lizzy tó di wèrè, kí Lizzy tó di kí náà pé kó tó dòṣà, kó tó délé pé kókó ni wípé orúkọ tó bá wùn kẹ́ pè mí, mo survive lọ́wọ́ Ìyábọ̀ Òjó. And for that reason alone, I am super happy. Pé ìtàn mi ò jẹ́ once upon a time in history film industry. From film industry, I become a super successful businesswoman. Tẹ́ bá lọ wo àwọn movies tí mo ti ṣe, produced by Lizzy Anjorin, ẹ rí pé ẹgbẹ́ èṣù kan nìyàn. Gbọ́rú àwọn Ìyábọ̀ Òjó ò fẹ́ kẹ́ rẹ́rù kẹ́ gbé sórí. Ìyábọ̀ Òjó wò pé life ọ̀tá mi máa end sí film industry yẹn. Ogun yẹn pọ̀. Tá bá ṣe fíìmù wọn ló sọnù. Bá bá pe makeup artist, ilé Ìyábọ̀ Òjó ló máa end sí. Bá bá lóyàn sí fíìmù, inú ilé Ìyábọ̀ Òjó náà máa end sí. Bá bá gba manager, inú ilé Ìyábọ̀ Òjó náà máa end sí. Bá bá gba PA, inú ilé Ìyábọ̀ Òjó náà máa end sí. Bá bá rẹ́ni tó jò ń pa tá a fún nílé, ilé Ìyábọ̀ Òjó náà máa end sí. Ìyábọ̀ Òjó ti ń bá ìwọ olórí burúkú ìbọ̀ kò tí Ìyábọ̀ Òjó ṣe ní lárí nìyẹn. Mr. Abuebe, ẹ̀yin àti màmá yín tó wà ní Canada, ẹ kú oríire. Ìyábọ̀ Òjó máa ṣe kéèsì yẹn o.
ó máa ṣe kéèsì Mr. Abuebe dáadáa tó tẹ̀. Nǹkan tó wá tún yà mí lẹ́nu ni pé Esabod sọ wípé nígbà tóun wà ní ìlú tó ti lọ ṣèyàwó yẹn, Esabod sọ wípé wọ́n ní ọmọ kékeré, obìnrin ọmọ kékeré, òun ló ń fìyà jẹ Ìyábọ̀ Òjó láì ṣe Lizzy Anjorin. Wọ́n wá bèèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó wípé Ìyábọ̀ Òjó, àwọn olóńsọ gbọ́ ọ̀rọ̀ yìí fún ẹ, ó ní ọmọ òun obìnrin. Ìyábọ̀, mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀ lálẹ́, ọ̀tọ̀ ní ṣó tí mo fẹ́ ṣe lálẹ́, torí nǹkan tí mo fẹ́ bèèrè ni pé ṣé ọmọ obìnrin yẹn ló operate Gistlover? Òun ló fi jẹ́ pé ẹni tó bá kọ̀ tí ò sanwó fún Gistlover mọ́, ìwà wá dojú ìjà kọ lójú ayé allegedly. Ọmọ obìnrin yẹn ṣé condition tó wà ní Gistlover ò fi function mọ́? Allegedly ni o. It's just an harmless question ni o. I'm just pondering. Ṣé condition tọmọ yẹn wà ní Gistlover ò fi post mọ́? Àbí gbogbo ẹ̀gbọ́n Gistlover ò mọ ibi tó fẹ́ gbà wọlé? Allegedly ni o. Then ṣé iṣẹ́ tí ìwọ àtàwọn ọmọ ẹ̀ ń ṣe ló fi ti àwọn ọmọ ẹ̀ síta àtẹ́jọ́ 14 fi ń lọ sílé gbogbo àwọn olórin àti igbá àtàwọ̀ àwọn tẹ́ bá ti rí pé wọ́n wà okay? Allegedly ni o. It's just a question. So Ìyábọ̀, ẹ ti dọ́dọ̀ Mr. Abuebe náà láìláìlàlà. Ǹjẹ́ tó bá sọ fún yín pé gbogbo iṣẹ́ tí Lizzy Anjorin ń ṣe, tí Lizzy ń pariwo we don't know Ìyábọ̀ Òjó next victim, we don't know Ìyábọ̀ Òjó next victim, ǹjẹ́ tó bá sọ fún mi àti yín pé Mr. Abuebe ní next victim, ǹjẹ́ mi àti yín máa gbàgbọ́? Ǹjẹ́ èmi àti yín máa gbàgbọ́? Gbogbo àwọn Mr. Abuebe àtàwọn ọ̀yá àtàwọn bàbá Abuebe, ẹ̀yìn Ìyábọ̀ Òjó dẹ̀ ni gbogbo wọn wà. Eléyìí lágbára, eléyìí lélele kí o ṣòdì òkè. Ṣé pé ó dùn yín pé Lizzy Anjorin, ó dùn yín pé Lizzy Anjorin ló pè yín lọ sí New York? Lizzy tẹ́ fi gbogbo ọjọ́ yín tẹ́ fi ń sáré kó ṣubú, Lizzy yẹn ni. Ẹ jẹ́ kí n gbọ́ ti Lọlá Fádúrì. Ẹ mọ nǹkan tẹ́mi ṣe máa ń gbé oògùn wá bí? Oògùn níṣi ni mú èpò kì í ṣìyànjà. Òun lèmi ṣe máa ń gbé oògùn wá bí? Ó ti yé yín? Òun lèmi ṣe máa ń gbé àdàbí wá. Àdàbí jà ó dẹ̀ jèpè. Àǹtí Ronke Oṣòdì Òkè, ẹ lè divert wa. So ẹ̀yin rò mí pin pé mi ò lè ṣoore fún yín. Èmi ò dàbí ẹ̀yin. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó mèmí dáadáa. Ṣé kí n tún bọ̀ sí bọ́ọ̀bù yín? Ogún mi dá mi lójú ni mo fi gbárí. Èmi ò ń ṣe olórí burúkú èèyàn bíi tìyábọ̀ Òjó. Olóríire èèyàn ni mí. Tẹ́ bá dẹ̀ wo ìgbésí ayé gbogbo wa dáadáa, ẹ rí pé gbogbo wa àti gbogbo wa ń wù. Ẹ rí pé gbogbo wa àti gbogbo wa ń wù. Ẹ rí pé òun lọ́lọ́run fi ń kẹ́ wa láwùjọ. Àǹtí Ronke, ó ṣọ́ọ̀kì yín. Bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn. Ìwà mi lọ́lọ́run fi lànà là fún mi nínú ayé. Ìwà mi, àníyàn mi, ní jíjí tí mo jí nígbésí ayé mi. Oore ni mo yàn dáadáa ni mo ń ṣe. Mi mọ̀ bóyá àwọn èèyàn rántí press kan tó sọ̀rọ̀ ńgbà kan pé Lizzy Anjorin tó bá ní any contact lọ́wọ́, á pe gbápà òpẹja lọ́bẹ̀, ẹ jẹ́ ká lọ tajà fún wọn bẹ̀. Mo rántí lady kan ọ̀rẹ́ mi kan náà. Àǹtí Ronke Oṣòdì Òkè ń sọ̀rọ̀ bíi ká ní pé so ẹ mọ̀ pé Lizzy lè ṣe bẹ́ẹ̀ ìyá. Iṣẹ́ tọ́lọ́run fi rán Lizzy nìyẹn. Tèmi bá ń jẹun bìkan, èmi máa ń kó àwọn èèyàn lọ́bẹ̀ ni pé gbogbo ẹja jọ ṣoríire. Àfìgbà tí Ìyábọ̀ Òjó dé, tí Ìyábọ̀ Òjó nírọ́ o, àfi kí ayé àwọn èèyàn bàjẹ́ kóun rí nǹkan máa fi gba donation. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. So ẹ mọ̀, ẹ jẹ́ kí Lọlá Fádúrì jáde kó wá bú àdàbí pé Lizzy Anjorin àdàbí. Lọlá Fádúrì mi ti gbọ́ pàtì ẹ o. Lọlá Fádúrì mo fẹ́ kó jáde kó sọ pé àdàbí. Tó bá jẹ́ wípé òtítọ́ ni Lizzy sọ. Number 1, Lizzy kọ́ ló introduce Ronke Oṣòdì Òkè sí mi. Lizzy ò dẹ̀ offer mi pé owó iṣẹ́ tòun kí n fowó kún
kí n fi ra tíkẹ́ẹ̀tì fún Ronke Oshodi Oke. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àdàbí tí Lizzy ò bá gba owó iṣẹ́ ẹ̀ lọ́wọ́ èmi Lọlá Fádùrì. Ṣé rí pé mẹ́ta ni nǹkan tí mo fẹ́ kí Lọlá Fádùrì wá jáde kó wá ṣe nìyẹn. Lọlá Fádùrì, ṣé o mọ̀ pé ó ti pẹ́ tí n ti máa ń pe àdàbí lórí social media yìí? Lẹ́sẹ̀kẹsẹ̀ wàá mọ̀ nǹkan tó ń pè ní àdàbí. Lọlá Fádùrì, ṣé o mọ̀ nǹkan tó ń pe àdàbí? Ẹ bá mi táàgì Lọlá Fádùrì, ẹ bá mi táàgì àǹtí Ronke Oshodi Oke, ẹ bá mi táàgì Ìyábọ̀ Òjó. Àwa ò ń ṣe olórí burúkú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó àti àwọn tó ń kó kiri tó máa ń ba ayé èèyàn jẹ́. Lọlá Fádùrì, èmi challenge ẹni kò jáde kò ní wípé àdàbí tó bá jẹ́ pé Lizzy Anjorin ló introduce Ronke Oshodi Oke sí mi lórí set yẹn fún iṣẹ́ tó ṣe yẹn. Àdàbí tí Lizzy bá sọ wípé kí n fi owó kún owó iṣẹ́ òun kí n fi ra tíkẹ́ẹ̀tì fún Ronke Oshodi Oke. Àdàbí tí Lizzy Anjorin ò bá gba owó iṣẹ́ lọ́wọ́ mi. Mẹ́ta yẹn ó ti tó. Lọlá Fádùrì, mẹ́ta yẹn ti tó. Ọjọ́ pẹ́ aṣèré gbàgbé. Ìwọ Lọlá Fádùrì, àsìkò ọ̀rẹ́ ò tí tó. Yasin. Lọlá, orí mi níbi tí wọ́n ti ń ba yé àwọn onítíátà wa jẹ́ tí mo dẹ̀ ń dúró pé kí tí wọ́n má bàjẹ́. Ìwọ wo bó ṣe jẹ́ kí Ìyábọ̀ Òjó fi ẹ́ ṣẹ̀sín látàrí wípé o choose part yẹn rightly. Nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún Mohbad, Lọlá Fádùrì, gbogbo ọmọ tó bí ṣe pray kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀. Ṣé olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀ pẹ̀lú àwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà tí gbogbo wọn máa fọjọ́ ọlọ́jọ́ kánjú kú. Èwo nínú yín ló gbàdúrà kán fi òkú ọmọ òun kán fi ṣe nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe? Èwo nínú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó tí gbogbo yín máa mọ sàárì ọmọ yín tẹ́ pray nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún DJ Splash kán ṣe fọmọ yín? Èwo ló gbàdúrà nǹkan tí wọ́n ṣe fún Ìyábọ̀ tán ṣe fún Ìjẹ̀ṣà kán ṣe fún yín? Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ẹni èpè, ẹ̀yin ẹni òfò, ẹ̀yin ẹni ẹ̀sín, ẹ̀yin ẹni àdánù, ẹ̀yin olòṣì ẹ̀dá, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ẹni èpè, ẹ̀yin tọ́lọ́run á jẹ́ ó bàjẹ́ fún tọmọtọmọ yín. Ẹ̀yin lẹ ń jẹ lábẹ́ Ìyábọ̀ Òjó, ẹ̀yin lẹ ń mu lábẹ́, ẹ̀yin lọ́lọ́run ti kọ̀ díẹ̀ mọ́ ṣe sí yín tẹ́ ti ṣorí burúkú nínú ayé. Ẹ̀yin lẹ mú àṣírí tẹ́ ní London Gistlover tó mú yín bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ jáde síta, ẹ wá pe àdàbí. So ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó gbógun tì mí. Mo ní ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ogun sí mi. So after 13 years lẹ́yìn ṣe ń wá nǹkan tó ṣẹlẹ̀. Àbẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Ẹ bèrè èyí tó ṣẹlẹ̀ sí Jẹ̀ṣà. Adúrú ẹ̀mí tí Gistlover ti waste dànù. I mean Gistlover tí Ìyábọ̀ Òjó ní direct contact tán jọ ń pera wọn tí Ìyábọ̀ Òjó náà upload síbi allegedly. Ẹ̀yin ò ní interest nínú gbogbo ẹ̀mí tí Gistlover ti fi ṣòfò dànù ní 2025. N tẹ́ ní interest lé lórí ni wípé kó jáde kó wá sọ. I understand ẹ̀yin ò lè ṣerú ẹ̀ fọmọlàkejì yín. Èmi tí mo dẹ̀ mọ́rú ẹ̀ ṣe tí mo ṣe bí ẹni tó gọ̀, òun lọ́lọ́run fi kún mi lọ́wọ́ lẹ́nu. So kán jáde kán rí òkú Mohbad mọ́lẹ̀ àbí kán wá sọ̀rọ̀ oore tí Lizzy ṣe fún ẹ̀yin. Kán gbàgbé ọ̀rọ̀ Abu Ebel tí Ìyábọ̀ Òjó tún fẹ́ dúnrún rapist mọ́. Bóyá ẹni ẹlẹ́ni dẹ̀ ṣe mi ò mọ̀ o, kò kàn mí o, ọ̀rẹ́ ni gbogbo wọn tó bá wọn kàn jọ fojú ara wọn rí. Mo ní kán jáde lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó tó sọ pé bastard ni bàbá Mohbad, gbogbo yín ò kàn yín. It's okay. Bí wà oníkálùkù ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ṣe sóníkálùkù. Ẹ rí pé èèyàn kan ò lè dúró ní mẹ́ta mẹ́ta. Èèyàn kankan ò dẹ̀ ní dúró ní méjì
àfi tó bá la tán. Ẹ rí pé nínú ayé Ọlọ́run tí ń fi ìwọ oníkálùkù Ọlọ́run ti fi ń dá lẹ́jọ́. Because aims and objective yín náà ni pé kẹ́ ẹ bá tèèyàn jẹ́ káyé lè rí yín. Ṣán wá rí yín lénìí. Mo ní ṣán wá rí yín. Ọmọ tẹ́ ẹ pété pèrò kẹ́ ẹ dọwọ́ ẹ̀ délẹ̀. Kàkà kó ṣubú pípele ló ń pele sí i. Inú ẹ̀mí gígùn àláfíà ta ikú bálẹ̀ ọ̀rọ̀. Mo ní wípé kí Lọlá Fádúrí jáde ní 2025 torí wọ́n fi owó iṣẹ́ Lizzy wọ́n fi ra tíkẹ́ẹ̀tì fún yín. Àmọ́ Ìyábọ̀ Òjó lè lọ mú spam obìnrin kó fi ṣe DNA fọ́mọ ọkùnrin ọmọ ọlọ́mọ nígbà tí Ìyábọ̀ Òjó ń ṣe Alọ́ba family. Ojú gbà mí ti fún yín. No wonder. Ṣé báárà lẹ tún fẹ́ gbà ni? Àbí donation lẹ need? Torí evidence tẹ need ní 2025. Ìbànújẹ́ ló jẹ́ àti ìyàlẹ́nu ló jẹ́. Wípé ó yẹ kẹ́ ẹ ti béèrè yẹn tipẹ́tipẹ́. Kò ń ṣe time tí Ìyábọ̀ Òjó mú spam obìnrin tó lọ fi ṣe DNA fọmọ ọkùnrin. Kò ń ṣe time yẹn ló yẹ kẹ́ ẹ jáde. Tó bá wá jẹ́ pé ẹ̀yin lẹ bí Mohbad tẹ wá gbọ́ pé Ìyábọ̀ Òjó pé yín bastard. Àgàgà tí Ìyábọ̀ Òjó wá lọ gbé spam obìnrin tó fi ṣe DNA fọmọ yín ọkùnrin. Ẹ má ti jáde láyé. Ní tó bá mú yín ní interest láti mọ̀ pé ṣé tòótọ́ ni Lizzy ń sọ àbí irọ́ ni Lizzy ń pa. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń wá ọ̀nà tẹ́ fẹ́ fi shield Ìyábọ̀ Òjó. Irú ìró ń borùn. Èwo nínú gbogbo yín lè ò ti lànà kíní tá ń wí yìí kọjá. Nígbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú yín ní some years ago wọ́n là ń bú yín. Ebe yín ni pioneer iṣẹ́ donation. Ebe yín ni pioneer. Èwo nínú gbogbo àwọn tó súnmọ́ Ìyábọ̀ Òjó tí ò ti fọjọ́ kan ọjọ́ méjì gba donation. Ìgbà tó jẹ́ pé gbogbo àwọn tó bá níṣẹ́ lọ́wọ́ bí kẹ́ ẹ gbé wọn ṣubú kán má gbérí mọ́ ni. Ìgbà wo lọ̀rọ̀ donation ní setting? Ṣé bọ́jọ́ kìíní àná tán ni mò ń bú yín? Ṣé kìí ṣe lórí ọ̀rọ̀ donation? Àwa tá a ti rí ọjọ́ ọ̀la pé iṣẹ́ donation tẹ́ bẹ̀rẹ̀ yìí. In future ó ṣeé ṣe kẹ́mi máa lọ sí. A mọ̀ pé àwọn ọmọ tẹ́ train gan máa graduate ní level yìí. Ẹ jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó. Lọlá Fádúrí wojú mi. Eyín tájá bí bọ́mọ ẹ̀ṣẹ́ ló fi ń bù jẹ. Ojú mi dáadáa. Mi tí débi tọ̀dọ̀ ẹ mo máa débẹ̀. But hold on. Hold on. Bẹ́ẹ̀ náà ló lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀yẹn. Èmi pé òun síṣẹ́ ní 20 kìíní kan. Almost 20 years ago. Èmi ò fóun lówó iṣẹ́. Ẹ jẹ́ ká gbọ́ ti Lọlá Fádúrí kí n lè bá mọ sáìsì kòbókò tí máa yọ nínú omi. Ọmọ yín ò ṣàgbàfọ̀. Ó ń káṣọ wálé ẹ rójú olè ẹ ọmọ. Ojú ò tí yín rí ẹsẹ̀ yín ò padà. Wọ́n ń pè yín lábì fúnra ìrà ẹ kó fún yín sínú gọ́tà bí àkísà. Wọ́n ní kẹ́ gba ọmọ ẹ nínú òkúta lẹ fẹ́ fi fọ́. Sórí burúkú tí Ìyábọ̀ Òjó ń ṣe lórí cyberspace. Ṣé nǹkan ìmúyangàn ni? Tóra wí tó ń sìn. Ẹ̀lẹ́ lẹ́yẹ́ gẹ́gẹ́ jẹ́ kìíní kan ní ìfẹ́. Ìyẹn ló kú ọmọ tí gúrùpù yín fi gba donation. Mo níyẹn ni spam ìyá Mohbad wọ́n fi ṣe DNA fún ọmọ Mohbad. Ǹgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú iṣẹ́ òṣì yìí. Ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Mohbad látijọ́ tí Liam ti di ayé ní Ìyábọ̀ Òjó ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú Liam. Àtẹ̀ní àtọ̀lá Liam ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ìyábọ̀ Òjó ti gbàgbé sí ayé àwọn ọmọ ẹ̀jẹ̀ láì ṣe ti Liam for the rest of that boy's life. Kàkà káyé Liam bàjẹ́ àwọn ọmọ tó jáde lára Ìyábọ̀ Òjó láyé wọn máa bàjẹ́ beyond repair. Mo sọ tó ń gbà yẹn, mo sọ bẹ́ẹ̀. Mo sọ náà. Mo sọ. Mo ní Ìyábọ̀ Òjó kí ló ń gbé Liam jáde fún?
so èmi á wá jí ní 2025 ẹ̀ ó mi màá wá parọ́ kí ló mo fẹ́ gbọ́ mo tẹ̀ fẹ́ gbọ́ ti Lọlá Fádúrè ngbọ́ ti Lọlá Fádúrè yẹn ni máa fi mọ bí mo ṣe máa bínú tó lórí ẹ ti ẹ̀ tún ló máa fún Lọlá Fádúrè níbi tẹ́ ìrora yín pin dé mo ní ẹ tún pe Lọlá ẹ tún ló máa fún Lọlá Fádúrè níbi tẹ́ ìrora yín pin dé torí Lọlá Fádúrè bí àwọn ọmọ títí ẹ̀ Lizzy Anjorin ò dẹ̀ bí títí ẹ̀ bàbá Mohbad ò bí títí ẹ̀ Naira Marley ò bí títí ẹ̀ a ní nǹkan tọ́lọ́run ṣe yín bó ṣe yín nìyẹn sẹ́ iṣẹ́ tí gbogbo yín yàn láàyò ń ṣiṣẹ́ gidi téèyàn bá ti ya yan Lizzy calm down Ìyábọ̀ Òjó wàá jẹ burúkú ìyà Ìyábọ̀ sórí gbogbo géèmù yẹn ó ti ń gba tipẹ́ ẹ̀ǹdì ẹ̀ lélẹ̀ Ìyábọ̀ Òjó ẹ̀ǹdì ẹ̀ òun lélẹ̀ inú mi dẹ̀ dùn kò séèyàn kan tó mọ̀ tí ò ṣubú Sunday Gistlover very dark man the video you did this morning may Almighty Allah bless you okú ọmọ ní ṣe thank you very dark man thank you aṣọ máa kan Mr. Abuebe náà aṣọ máa kan Mr. Abuebe me I am happy guys you don't know how happy I am èmi nínú mi dùn jù ẹ má gbàgbé pé Lọlá Fádúrè ò dá mi lóhùn dọ́là ibẹ̀ lẹ ti máa rí conspiracy wọn Lọlá Fádúrè kí ló mú ẹ tó ò ṣe dá mi lóhùn Lọlá Fádúrè kí ló mú ẹ tí wo ò ṣe dá mi lóhùn kí ló dé that means wípé ẹ ti jọ pa ẹ ti jọ kún ẹ̀wọ̀n nǹkan tẹ́ fẹ́ fi save orí Ìyábọ̀ Òjó tó ti burú tọmọtọmọ ẹ̀ gbàgbé Lọlá for the fact that you did not reply me and you replied Ronke Oshodi okay we regard it as conspiracy tó bá dẹ̀ dá ẹ lójú mi tí gbọ́ side ẹ o Lọlá jáde síta kó búra ẹ forget pé bóyá iṣẹ́ rí àti Ìyábọ̀ Òjó àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ it is not Alábàòsí they are all destroyers ibi aburú náà ti ń jẹun ibi aburú Lọlá Fádúrè I expect you to reply ó ti gbàgbé mo wá rán ẹ létí Lọlá Fádúrè ìwọ ti gbàgbé kó tó bẹ́ wàta àbí ìwọ náà fẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ Ìyábọ̀ Òjó títí ẹ ti tán táyé ẹ ti bàjẹ́ Lọlá you are a liar mi ò ní kàn dá owó sí méjì Lọlá èmi ni mo sọ fún ẹ pé kó o pe Ronke Oshodi òkè Ronke Lọlá má fi nù mí mo mọ̀ jẹ Lọlá má fi nù mí mo mọ̀ jẹ ohun tí mo sọ kọ́ ló sọ jẹ́ kí n sọ fún ẹ bí mo ṣe sọ ilẹ̀kùn yẹn ò tì ìwọ súnmọ́ bí má parọ́ Lọlá èmi ni mo sọ fún ẹ pé Ronke Oshodi òkè wà lọ́dọ̀ bọ̀dá Ṣọlá Ọláníyàn pò wá bímọ mo ní kí ló dé tó ò ṣe lo Ronke Oshodi òkè Lọlá Fádúrè ó ní o ò fẹ́ drama àwọn onítíátà mo wá ní no eléyìí ò kì í ṣọ̀rọ̀ drama mo ní she's here doing nothing ó ní but ó ń tọmọ lọ́wọ́ Lọlá tí n bá parọ́ ìtàgé á dá láàrin èmi àti ẹ àdàbí tí ò bá kí ń ṣe èmi ni mo introduce Ronke Oshodi òkè fún ẹ Lọlá àdàbí tó ò bá máa dá mi lóhùn pẹ̀lú bí mo ṣe ń sọ yìí Lọlá àdàbí jà ó jèpè Lọlá mo wá romance ẹ títí o ní enough capital fún iṣẹ́ yẹn mo wá ní Lọlá owó tó yẹ kó o san fún mi mo ní fowó kun kó o fi ra ticket
fún Ronke Oṣòdì-Òkè. Lọ́lá ó dẹ̀ sọ ní Lizzy kí ló sọ mo ní Lọ́lá owó tó yẹ kó o fún mi fowó kun kó o fi ra tíkẹ́ẹ̀tì fún Ronke Oṣòdì-Òkè. Mo ní at least tí ó bá rí bí jáde lọ àrè àtúnyá gágá ó ní bébí ọwọ́ ẹ̀ ń kọ́. Mo ní don't worry we are together I will take care of the baby. Lọ́lá Fádúrì jáde kó o ṣe àdàbí pé ọ̀rọ̀ tí Lizzy sọ yẹn o àdàbí tí Lizzy bá sọ bẹ́ẹ̀. Lọ́lá Fádúrì ó ti pẹ́ tẹ́ ti jọ ń ṣe eléyìí ló máa fi ṣàṣemọ̀. Lọ́lá Fádúrì sórí ọ̀rọ̀ ta ọmọ kan tí mo ètì láyé mi mo ètì irọ́ mo ètì irọ́ Lọ́lá Fádúrì mo ètì irọ́ ọ̀rọ̀ Azeez Jàdúadé tó wá kó mi ní gold mo fẹ́ káwọn náà jáde. Lọ́lá wò mí dáadé ègún ní mí mo ètì irọ́ mo ètì kéèyàn ṣe oore kẹ́ fi bí san oore. Lọ́lá Fádúrì àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń gbèjẹ àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni wọ́n gbé wá tó bá jẹ́ pé irọ́ ni wọ́n gbé wá wọ́n máa ráre kú tọmọtọmọ wọn ni. Lọ́lá Fádúrì repeat ẹ bí mo ṣe sọ yìí má convert ẹ sí nǹkan tó sọ yìí má convert ẹ ó ti change ẹ. Nígbà tá a dé di Amẹ́ríkà Lọ́lá Fádúrì nígbà tá a di Amẹ́ríkà mo lọ change aṣọ Ronke Oṣòdì-Òkè wá pìyẹ́ sẹ́yìn ó bà mí jẹ́ fún ẹ. Ó wá sọ nígbà tó padà dé ó ní àǹtí Ronke nǹkan tẹ́ sọ lẹ́yìn Lizzy ó ní ẹ sọ lójú ẹ. Aago mélòó la wà yìí this is 5:07. Lọ́lá Fádúrì lọ́lá àwọn tó máa tilẹ̀kùn ọjọ́ ẹ̀ ní tá à ní ríru ọjọ́ ẹ̀ ní ìmọ̀ tó bá jẹ́ pé òtítọ́ ni mò ń sọ Lọ́lá Fádúrì wàá jẹ́ ìyà nǹkan tó ṣe wàá jẹ́ àwọn ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ àdàbí tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ. Ronke Oṣòdì-Òkè á jẹ ìyà yẹn àwọn ọmọ ẹ̀ á jẹ́ àdàbí tí n bá parọ́ lókù. Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Alice Òjó á jẹ́ àwọn ọmọ ẹ̀ á jẹ́ àwọn ọmọ ẹ̀ aráre kú àdàbí tí n bá parọ́ lókù. Ọjọ́ pé aṣèrè gbàgbé Lọ́lá Fádúrì jẹ́ kí n máa gbọ́ sí ẹ lọ èmi Àkànkẹ́ màá dídí gbé nǹkan wá ṣàdàbí fún ẹni because I need to save a soul. Ó ti pẹ́ tẹ́ ti máa ń gang up báyé àwọn èèyàn jẹ́ ó ti pẹ́ tẹ́ ti máa ń parọ́ mọ́ àwọn èèyàn ó ti pẹ́ tẹ́ ti máa ń sọ oore di ibi ó ti pẹ́ tẹ́ ti máa ń ṣèkà fáwọn èèyàn èmi ilẹ̀ máa fi ṣàṣemọ̀. Lọ́lá Fádúrì wojú mi dáadáa tó bá jẹ́ pé òtítọ́ ló ń sọ Lọ́lá Fádúrì ó free àwọn ọmọ ẹ̀ free àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa Lọ́lá Fádúrì wàá máa fi ibi gba oore ní títí tó máa fi jáde láyé tọmọtọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ and I'm coming back in full tí máa gbé nǹkan jáde tí máa fi gégùn yẹn. Ó ti pẹ́ tẹ́ tí ń ṣe wọ́n ní yínníyínní kí ṣoore kó lè ṣe mí. Lára àwọn nǹkan tó gbé film industry ṣubú òun ni pé gbogbo ẹ̀dá tó ṣe oore fún yín ẹ fi bí ṣú wọn ni. Kò sí ẹ̀dá tó fún yín nílé ẹ̀ kẹ́ lò fún fíìmù ẹ máa padà blọ́ọ̀gì wọn London Gistlover ni àbí kẹ́ kó o lè lọ kó wọn mọ́lé. Mo sọ pé wọ́n o mo kàn sọ wípé ìwà àìmọ́re ló bà Yorùbá film industry jẹ́. Tá bá rí èèyàn kan tó bá ń ṣoore kò sẹ́ni tó ṣoore fún Yorùbá film people tó MC Olúọmọ. Mi ò gbèjà MC o mi kò dẹ̀ sí tó kàn mí pẹ̀lú MC. I am just saying this. Nígbà tí MC need oní tíátà jù ẹ kọ̀yìn sí mi tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ orí burúkú yìí. Nígbà tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ orí burúkú yìí kò sí kankan nù yín tẹ́ MC fún ní Mẹ́kà tẹ́ MC kọ́lé fún tẹ́ MC ṣoore fún kò sí kankan nù yín tó dúró. Ẹ dàrin àjò ọ̀tá máa yẹn rú street ni máa yẹn fi bọ́. Lọ́lá Fádúrì wojú mi èmi lè máa fi ṣàṣemọ́. It's quite unfortunate. I never knew you were part of them.
Lọ́lá mi ò mọ̀ pé you were part of them. Bàbá Àrà Ọ̀sán àwọn náà lè ti gbàgbé o, wọ́n dẹ̀ lè rántí. Lára nǹkan tí bàbá Àrà Ọ̀sán fi lọ́ọ̀fù mi dọ̀la òun ni nǹkan tí mo ṣe fún Ronke Oṣòdì Òkè. Àwọn náà lè ti gbàgbé, àwọn náà dẹ̀ lè sọ pé rọ́ ni, kó máa rókì nínú wọn. Tí n bá parọ́ kó máa rókì. Ó ti pẹ́ tẹ́ tí ń ṣe ẹ̀yin lẹ́sìn gbádẹ́lì báyé Yorùbá film industry jẹ́. Òun náà ṣe ń fi gbogbo àwọn Yorùbá tọrọ donation torí gbogbo àwọn tó yẹ kó ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ti fi ibi san oore. Ẹ ti fi ibi san oore. Now let me continue with your ẹ jẹ́ ká gbọ́ sí nǹkan tí ẹ máa gbọ́ ohun tí mo sọ, ẹ máa wo bí Lọlá Fádúrì bó ṣe change ẹ̀. Lọlá when Gistlover was bullying Bimbo ìyàwó Òkìkí, who paid for Bimbo under Gistlover? Lọlá Fádúrì, who paid for Bimbo? Èmi àti Bimbo kì í ṣọlọ́rọ̀, ìyàwó Òkìkí whenever kì í ṣọlọ́rọ̀, mi ìrírí kò rí mi rí, mi ò kí ń kiri. Lọlá, I'm asking you, so ẹjọ́ wà ní really? Lọlá ìwọ àtàwọn Ìyábọ̀ Òjó àtàwọn Gistlover jọ wà ní really? Kò kí ń ṣe ìyàwó kí lórúkọ ẹnìkan o, ìyàwó Kíkẹ́ Fọláyọ̀. Mercy Aigbe, I paid Gistlover. I paid Gistlover. Títí mọ́ Mercy Aigbe, I paid Gistlover for all of them, one by one. Lọlá Fádúrì, ó máa sọ yẹn nípa Lizzy pé ká má parọ́ o, Lizzy ò kí ń ríbi tó ti ń bá yé àwọn colleagues ẹ̀ jẹ́ o. Lizzy can go to any length to help her colleagues. Ó máa sọ bẹ́ẹ̀. Àdàbí ò kí ń ṣèpè o Lọlá. Wo mò ń bọ̀ ó lè jóru èní ni. Àbóru ọ̀la ó dẹ̀ lè jẹ́nu kàsẹ̀ ni màá wá fi ṣàdàbí. I paid for gbogbo àwọn celebrity tẹ́ wọ̀ yìí, gbogbo wọn tó di ọ̀tá mi yìí. Ìyábọ̀ Òjó mọ nǹkan tó ń ṣe. Ìyábọ̀ Òjó mọ nǹkan tó ń ṣe. As a matter of fact, ibẹ̀ ni Ìyábọ̀ Òjó ti mọ̀ pé eléyìí láàánú. Ìyábọ̀ Òjó kí ló wá kó ṣe nínú estate mi? Ìyábọ̀ Òjó mọ̀ pé eléyìí ni Lizzy root fún, eléyìí ni Lizzy root fún, eléyìí ni Lizzy root fún. Lọlá Fádúrì jáde kó sọ pé o ò ní receipt lọ́wọ́. How I paid to save my colleagues from hand of Gistlover. Jáde kó wá búra ẹ̀ ìwọ yìí Lọlá. Kò sí kankan nínú wọn. Mo lẹ́nu ọ̀rọ̀ lórí wọn mọ́, àwọn ọmọ ṣe máa ń wò wọ́n. Ẹ continue ẹ máa ṣe orí burúkú yín. Tọ́lọ́run bá ti ń fi ìwà tèmi gbé mi ga, I'm fine. Àwọn ọmọ ṣe máa ń wò wọ́n. Àti Mercy o, àti gbogbo wọn o. Àwọn ọmọ ṣe máa ń wò gbogbo wọn. Ẹ bẹ̀rẹ̀ mo máa wò gbogbo wọn báyìí. Mo máa wò gbogbo wọn báyìí. Lọlá Fádúrì yìí mọ̀. Lọlá ọjọ́ kan ṣé Lọlá gan kan ló pè mí pé kí ló fàjà bí nǹkan kan àbí mi gan mo ti ń ta sí. Máa lọ check chat wa. Lọlá Fádúrì máa lọ check chat èmi àti ẹ̀. Mo ń sọ fún Lọlá. Mo ní Lọlá tí Gistlover bá continue pẹ̀lú Bimbo. Ó ní kí ló ń bí mi nínú. Mo ní why tí Gistlover ṣe máa blog ọmọ Bimbo. Mo ní Gistlover lè blog mi kó blog Bimbo. Mo ní but blogging ọmọ tí Bimbo bí. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé Gistlover àti Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ máa attack ọmọ lọ́mọ. Lọlá Fádúrì jẹ́ kí n lọ wo chat èmi àti ẹ̀. Lọlá rántí ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ initially. Lọlá rántí ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ initially, má rántí last year Lọlá Fádúrì. Èmi tún sọ fún ẹ pé tó bá jẹ́ irọ́ ni Lọlá Fádúrì jáde wípé Lizzy Anjorin kọ́ ló introduce Ronke Oṣòdì Òkè sí ẹ. Pé Lizzy Anjorin kò gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ di ọ̀la. Pé Lizzy Anjorin kò order ẹ pé kó o fi owó kún owó òun kún owó lọ́wọ́ ẹ kó fi ra ticket fún Ronke Oṣòdì Òkè. Lọlá Fádúrì jáde. Lọlá lọ́wọ́lọ́wọ́ báyìí I'm hotter than fire. Mo di òtítọ́ mú ẹrù mi ni. Mo di òtítọ́ mú ẹrù mi. Lọlá ibi tí n bá ti ṣe àbòsí anybody fún ẹ má bò mí gbé jáde. Ṣé
ṣẹ́rí olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ yẹn Ìyábọ̀ Òjó is wàá jẹ́ ìyàkú lọ́wọ́ tèmi ní Ìyábọ̀.